mo sọ nígbà yẹn mo ní in tó máa ṣẹlẹ̀ ń bẹ̀ ní ìlú yẹn ní Ọ̀ṣun state generally mo ní ó máa kọjá òye yìí. Ẹ wo bọ́n ṣe ń para wọn sí, ẹ wo bí wọ́n ti ń para wọn nísìn. Ẹ tí ì rí kankan o, ẹ tí ì rí kankan. The fight is still coming. Wọ́n máa gbé orí ọba dání báyìí. Ẹ lọ gbọ́, ẹ lọ kọ́lẹ̀. Wọ́n máa gé orí ọba báyìí, wọ́n máa gbé dání lọ́ṣun. Ẹni wò lídìí. ìyẹn olólùfẹ́ rẹ̀ akáàkiri gbogbo àgbáyé níbikíbi tí ẹ̀ ti ń wò wá, ọ̀rọ̀ náà ni ti ń gbọ́ ni ò lẹ́nu wòlíì Ọlọ́run alààyè nípa ọ̀rọ̀ tí dáhànrìnrìn nílùú Ọ̀ṣun, nípa ọ̀rọ̀ PDP àti APC, nípa ọ̀rọ̀ Oyètọ́lá ààrẹ àná àti Adémọ́lá Adeleke gọ́fìnà wà ń bẹ̀bẹ̀ nípa rògbòdìyàn lọ láàrin wọn. Tẹ́ bá gbàgbé pé níbi last week bí ọ̀sẹ̀ ó kọjá ó mọ̀ ní wọ́n mọ̀ ṣẹlẹ̀ o nípa ó ṣe ọ̀rọ̀ local government secretariat àti kò sọ̀rọ̀ local government secretariat tí àwọn tọ́ọ̀gì tí wọ́n ya wọbi tẹ́ ti ń ṣe ìpàdé tí wọ́n dẹ̀ kó pẹ̀lú wọn ìdá olóró tó lágbára bí ìbọn bí àdá àti àáké tó bẹ̀rẹ̀ sí ní bára wọn jà títí débi pé ẹ̀mí àwọn ènìyàn kan dẹ̀ lọ sí ọ̀rọ̀ àmẹ́sọ. Ara àwọn ọ̀gá APC chairman kan mọ̀mọ́ jẹ́ lọ́rùn nípò tí àwọn ọmọ PDP náà tán náà dẹ̀ jẹ́ lọ́rùn nípò tí Gov.Ademola Adeleke dẹ̀ tó jẹ́ kó yé gbogbo ọmọ ìlú Ọ̀ṣun pé kán fọkàn balẹ̀ wípé ìwádìí tó péye á wáyé níbi rògbòdìyàn ṣẹlẹ̀ náà. Níwó ń ti gbọ́n kankan ètò wáyà gbọ́n tí wòlíì sọ nípa ìran orí nílùú Ọ̀ṣun torí ọ̀rọ̀ mọ̀mọ̀kúnnú fọ́nrán o ó yí ìgbẹ́gẹ́dẹ́ máa gbiná o ó yí nǹkan ṣẹlẹ̀ nílùú Ọ̀ṣun. Níwó ṣùgbọ́n àdúrà tá a gbà náà ni pé Ọlọ́run mọ̀mọ̀dé ara burú nílùú Ọ̀ṣun. Pápá òfura pápá ń jó, àjà òfura àjà jìn, bónílé òfura olè ní òkò. Níwó ìjẹ́ ká wáyà gbọ́ fọ́nrán bí ṣe lọ. Kí n má gbàgbé kí a subscribe sórí ètò fáfànà ẹ̀yìn títí subscribe sórí ẹ̀ kí n lè àjàǹfààní bàbá tó ṣe mú fọ́nrán wá fún yín olólùfẹ́ rẹ̀ káàkiri gbogbo àgbáyé kí yẹn náà àjàǹfààní rẹ̀. Níwó ìjẹ́ wáyà gbọ́rọ̀ ìmọ̀jẹ̀mẹ̀gbà ẹ̀ lákòókò. Èyí tí mo fẹ́ fi bá ọmọ ilẹ̀ Yorùbá gbogbo sọ̀rọ̀ àkókò tí mo wà yìí, orúkọ mi ò yí padà, wòlíì ọmọọba Bíọ́dún ni mo ń jẹ́. Torí èmi á máa sọ pé ẹ kú ilé là ń kí ará alé, ẹ káàbọ̀ báyìí la máa ń kí èrò ọ̀nà. Gbogbo olùgbọ́ mi tó ń gbọ́ mi ẹ ní sọ agbára nù. Yẹ́rí ó dára ká máa ṣe ohun gbogbo nínú ohun gbogbo pẹ̀lú òtítọ́. Ẹni tí Ọlọ́run bá rán níṣẹ́ ó yàtọ̀ sí ẹni tí ń fi ara ṣe. Yẹ́rí ìbẹ̀rù Ọlọ́run ó ní ìpilẹ̀ṣẹ̀ ọgbọ́n. Mo kí àwọn ọmọ mi Odúgbẹ̀san fún Kerut ẹ kú ìrọ̀lẹ́, ẹ máa bá mi ṣe ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí ọ̀rọ̀ yẹn kó wọ ìgboro lọ. Torí ó ti tó ọjọ́ mẹ́ta tí wòlíì ọmọọba Bíọ́dún ti kalẹ̀ gbàgàdà sí orí YouTube, Facebook, ṣùgbọ́n mo fẹ́ kick off. Tẹ́ bá ń gbọ́ pé kéèyàn kick off sí orí YouTube, Facebook, ṣùgbọ́n mo fẹ́ kick off. Mo fẹ́ tẹ̀síwájú nínú ìrìn àjò náà. Ọ̀pọ̀lọpọ̀ story ni mo ti gbọ́, ọmọọba àbẹ́yọ́ ti lọ ń gbowó lọ́wọ́ olóṣèlú bóyá something like that. Ṣùgbọ́n wọ́n mọ̀ pé bóyá bá gbàdúrà bí ò bá sí ẹ̀rí, ẹni tó ń gbàdúrà yẹn ó máa dàbí ẹni tí ò máa ṣe lójú èèyàn. Òun ló mú mi padà wá lénìí láti wá rin ìrìn àjò tá a fẹ́ jọ rìn lálẹ́. Ṣé rí gbogbo wótòwótò tí gbogbo ènìyàn ń sọ nípa Yorùbá nation àbí ilẹ̀ Yorùbá lọ́pọ̀lọpọ̀, mo ti sọ ti pẹ́, mo fẹ́ flashback lẹ́ni ni, ṣùgbọ́n láti ọ̀la lọ àwa wo mi nù àgbà mi ẹrù gbọ́dọ̀. Èmi á máa sọ fún wa pé ìjì ńlá lèmi tẹ́nìkan ò lè gbé mọ̀nàmọ́ná tí ń bẹ lórí àpáta tí ìlú kọrùkọrù, ejò tí ń bẹ lórí àpáta bí mi ìgbélé máa gbátẹ́gùn, bí mi ìgbátẹ́gùn máa gbé wéèkì kásíkásí. Bẹ́ẹ̀ ni omi mi ò gbọ́dọ̀ sàn kó bojú ẹ̀yìn. Ẹ kú ìkàlẹ̀, ẹ jẹ́ a máa lọ sínú ọ̀rọ̀ náà. Ọ̀rọ̀ Ọlọ́run ni ọ̀rọ̀ orílẹ̀-èdè yìí. Ó dàbí ọ̀rọ̀ nígbà tí
arákùnrin kan ọba ní Ògèdèngbé Agógúngbòrò, God bless you, tó ránṣẹ́ pé èèyàn kan tó ní kó lọ fi àwọn ọmọ Ọlọ́run ré. This is the youngest king. Mo fẹ́ fò níbo ni àwọn wòlíì tẹ́ngọ̀ ṣe rí bí Ọlọ́run bá fẹ́ fènìyàn ṣẹlẹ́yà, á lọ ti ọwọ́ ènìyàn yẹn bọ́ ṣọ̀lọ̀ kó ba lè mọ irú Ọlọ́run tí ó ń sìn, kó ba lè mọ Ọlọ́run pé Ọlọ́run wà nínú ẹwà ògo ẹ̀, kó ba lè mọ̀ pé Ọlọ́run ò ṣe é gbé ṣubú. Mo sọ fún yín nígbà yẹn, mo ní ok, ẹ jẹ́ kí n fi kan ṣe example. Ìwọ tó bá wo program yẹn nígbà tí mo pariwo síta ń gbà yẹn, tí mo ní wọ́n ti mú ọjọ́ o, pé wọ́n gbéṣẹ́ fún ẹnìkan tó ń pè ní Abija, pé wọ́n fẹ́ pa Sunday ọmọ Adéyẹmọ lálàálù kùtùkù gbogbo yẹn àwọn kan ní irọ́ ni, ṣé ó ju ọjọ́ 5 sí 6 ni wọ́n lọlé. Kò ṣẹ̀yìn gbogbo àwọn ènìyàn tẹ́ ẹ̀ ń wò wọ̀nyí náà, ṣùgbọ́n ọmọ Yorùbá ẹ máa ń sùn, a máa ń kọrí síbì kan náà, torí pé afẹ́ ajẹ májẹ̀ ayó lọ́pọ̀ èèyàn, ẹ̀tànjẹ tí wọ́n ń tan gbogbo wa. Ọ̀rọ̀ tèmi ó máa bá àwọn pastors kan, ṣé wọn kò sí ẹ̀mí nínú wọn? Kò sẹ́mi nínú wọn, kò sẹ́mi mímọ́ nínú wọn, ẹ̀mí mímọ́ wà nínú wọn. Tí n bá ń sọ fún wa wípé àwọn ìjọ náà jẹ́ ká wà nínú property jù ní Nàìjíríà, èmi náà olórí ìjọ lèmi, àgbàgbọ́. Torí Bíbélì sọ pé tí ìwọ bá mọ òtítọ́, òtítọ́ yóò sọ ẹ́ dòmìnira. Ǹjẹ́ a mọ òtítọ́ lóòótọ́? Ó ní ìṣòdodo ènìyàn bí àkísà ẹlẹ́gbin ni, but gbogbo yín lẹ rò pé ìṣòdodo tẹ̀yin wò yìí, ìṣòdodo tẹ̀yin àti ẹ̀yin gbọ́ yẹn, oh my God, ẹ rò pé ènìyàn ni wọ́n. Lẹ́nìí tẹ́ ẹ bá ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Babangida, Gbàdàmọ́sí Babangida, ọ̀pọ̀ èèyàn mo ti wo oríṣiríṣi, mo dákẹ́ mò ń wò wọ́n. Wọ́n ní ṣé Ọlọ́run ò ní dáríjì ni, olórí burúkú ni, ibi ó yẹ ṣépè sí ẹ̀ ṣépè síbẹ̀. Òun ni mo ṣe kọ́ sórí YouTube yẹn pé Ọbásanjọ́, Tinubu, Síjú Adé, mo gbàgbé mi ò fi Síjú Adé síbẹ̀, ṣùgbọ́n wàá ti gbọ́ nínú program báyìí. Ẹ jẹ́ bẹ́ẹ̀ látòrí Síjú Adé, Síjú Adé, Babangida, Abiola himself, Tinubu, Ọ̀chíbàjò, àwọn Haúsá wọn yóò gbọ́n. Mo ti sọ ti pẹ́ pé olórí problem wa ní Nàìjíríà, wọ́n ti kó ọ̀rọ̀ yìí ní ẹ má gbé mi lọ kóòtù. Ṣé mọ̀ pé bí afẹ́ bàbá afẹ́ Babalọ́lá wọ́n ṣe gbé Fátúròtì Olúgbénga Samuel, God bless you, wọ́n ṣe gbé Fátúròtì àbí kí lórúkọ gáà yẹn tẹ́ ṣe gbé lọ sí kóòtù yẹn because ó fẹ́ tú àṣírí tó wà nínú chamber yẹn, because ní òfìfẹ́ and all those king they went to the man and go and beg him. Ẹ bá pẹ́ wọn máa yẹn sọ pé òun ní evidence nígbà yẹn pé dẹ́dẹ́ move, ṣùgbọ́n owó kan wọ́ àwọn alágbára Nàìjíríà, àwọn apanidáyé kan pani lójú ẹni kan máa wo ni. Torí mo sọ fún ẹ pé bó o bá ní tó gbé sórí, tẹ́ bá rántí General Abiodun tó sọ jáde tó ní nígbà tó fẹ́ pa ya Abraham Adesanya, ó náà gbé òun sínú carton àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ jọ níbo ni àwọn Fúlàní yìí ti gbọ́n? Mo fẹ́ sọ àṣírí yẹn fún yín lẹ́nìí. Ìdí tó kan tí mo fi sọ pé ṣé kò sí àṣírí tí wo àwọn pásítọ̀ ọmọ
Okay, ẹ já sọ̀rọ̀ lórí Ọ̀ṣínbàjò nìkan. The story of Ọ̀ṣínbàjò. Ọ̀ṣínbàjò kọ ìwé lẹ́nìí, ó ka ìwé yẹn jáde, kí ni orúkọ tó tẹ̀ pé gan? Ó ń sọ ìtàn àwọn tán ti di coup in Nigeria. He's among of them. Béèrè lọ́wọ́ mi, béèrè lọ́wọ́ ẹ, ṣé Tinubu is among of them? Ẹ dákun, ṣé coup yẹn, ṣé Ọ̀ṣínbàjò jẹ́ sójà? Ikú Abiola. Susan, God bless you. Ṣé ikú Abiola níbo ló ti jáde? Ìjọ wo ni pastor bọ́ síta tó wá ṣe forgiveness tó wá túbá pé mo ṣe nǹkan báyìí? A pastor, a man of God. Ọ̀rọ̀ mo tún fẹ́ tú kàsàlà síta o. Màmá ní ẹnu bí ọdún ló máa, ẹ bá kàn máa àtàkì mi gan. Tí n bá ti mú kí síta máa sá wọlé. Àwọn tòkè wọn wá tẹ́wọ́ gbà á. A man of God, ẹ béèrè lọ́wọ́ bàbá Adébóyè, ṣé kò mọ Ọ̀ṣínbàjò? Ṣé kò mọ dáadáa? Former Vice President of Nigeria, Republic of Nigeria, Republic of Ibadan. Everybody went to church every day. Everybody believed in the cause. But ṣé kò lọ sí church ni? Tó jẹ́ pé Babangida ló wá bọ́ta tó wá sọ ikú tó pa Abiola ò ṣẹ̀yìn Ọ̀ṣínbàjò, kò ṣẹ̀yìn ṣó ṣẹ̀yìn Ọ̀ṣínbàjò ni, kò ṣẹ̀yìn gbogbo wọn, because they are coup. Adeosun, anybody, God bless you. Kò ṣẹ̀yìn gbogbo wọn, ìwà ìbàjẹ́ táwọn èèyàn wá wù lẹ́nìí, tó dé station, tó dé some two, tó dé some kìnìkan, tó dé some kìnìkan, all of them, ìwà ìbàjẹ́ yẹn, àwọn tó máa sòtítọ́ lára wọn díẹ̀ ni. Ṣùgbọ́n tó bá jẹ́ pé innocent tí ó ṣe kankan, ẹnìkan lọ padà. Ẹni tó ń fọ́ọ̀mù coup in Nigerian constitution, tábà ní when you form a coup, tábà ti get tiẹ̀, wọ́n gbọ́dọ̀ pa ẹni. Buhari wà láyé, Babangida wà láyé, àwọn náà fọ́ọ̀mù coup tó gbà ìjọba. Babangida ló fọ́ọ̀mù coup, òun àti Ọ̀ṣínbàjò. Tinubu náà ò gbẹ̀yìn. Ìgbà tó ń ṣe frustration, ó sá lọ mọ́ Babangida lọ́wọ́. Mami, ọ̀wọ́n náà complete Yorùbá, 70 Yorùbá, wọn ò sọ pé Fulani. They didn't mention Fulanis. They didn't mention Hausas. 7 key. Àwọn 7 key tó jẹ́ key of ilẹ̀ Yorùbá. Àwọn náà sowọ́pọ̀ tó ní kọ́mọ Yorùbá má di president. Torí pé lóòótọ́ òun náà kú plan náà ní lòun náà. Ṣùgbọ́n ò bá tún yàtọ̀. Ìrìn àjò yẹn ò bá ṣe kíni, ò bá tún yàtọ̀. Ṣùgbọ́n àwa wo èyí tó wá tó concern mi jù òun ni pé nígbà tí Ọ̀ṣínbàjò ń ka history yẹn tó ń ka ìwé tó ṣe, òun ló ṣèwé fúnra ẹ̀, his author. He mention by his name, ó mention rẹ̀ wá ní by the author. Kò lè sọ pé by Ọ̀ṣínbàjò because he's mention all the people. He now say author wà rẹ̀ òun náà coup formula. Àwọn coup, àwọn tán di coup. What is the meaning of coup? Ẹ̀jẹ̀ ti ti ọwọ́ rẹ̀ bọ́ síbẹ̀. And ẹ̀rẹ̀ pè ní general overseer. Coup planner. Coup planner. I'm not cover my mouth to say it. When you say it, kì í ṣe bí Father Yomi ti fi sílẹ̀ nìyẹn. You know Ọ̀ṣínbàjò very well in a redeem. And the pastor, and he's a coup planner. Ṣé ẹ̀rọ okay, Babangida wá jáde sí, ó wá sọ pé òun ló ń pa àwọn náà mú election lọ. Àwọn pa Adeleke wá. Okay. Kí ni Adeleke wá ṣe? Adeleke wá is not among of coup planner. When you are still talking about MKO Abiola, he's a coup planner. Adénífẹ́mi, God bless you. Akíbọ́lájí fún rẹ̀. Can't see? He's a coup planner. Are you with me now? Ohun tóun náà coup planner ni tán bá pa òun náà tán jẹ́ kó débẹ̀. Òun náà ó ti tẹ̀jẹ̀ lẹ̀. I forgot Muritala. Òun náà wà lórí system yẹn náà. Táwọn ọdún mélòó lọ́lọ́run fẹ́ forgive. Ṣùgbọ́n let's get back for the Adeleke wá. Kí ni Adeleke wá ṣe fún Babangida? Ẹ bèrè lọ́wọ́ wọn Ọ̀ṣínbàjò, ṣe bí Yorùbá ni wọ́n.
They are not friends of Babangida. Look at all of them. Gbogbo wọn jókòó. He now be telling all the story. And then lost touch. We are deceiving a God. Every day. He wá ní ìyàtọ̀. Ẹni tó lọ fọ́ lé Sunday. Ẹgbọ́n tí General Abiodun sọ. Ẹgbọ́n statement General Abiodun. Ó sọ wípé ohun tí Sunday ọmọdé yà máa jà fún is a right. Mami mi, Alaja, God bless you ma. Ó ní tó ń jà fún ó wà lórí right yẹ. Gbogbo àwọn ènìyàn tán ready láti tún orílẹ̀-èdè yìí ṣe. Ẹ jẹ́ ká débẹ̀ ẹ ń pa wọ́n. Look at them. Gbogbo wọn bá ṣe jókòó, èwo ló wà okay nínú gbogbo wọn. They are not okay. Òṣìbàjò wa bọ́ síbẹ̀, Goodluck jókòó síbẹ̀, Babangida wà ń bẹ̀, Tinubu wà ń bẹ̀, gbogbo wọn wà ń bẹ̀. Ẹ wá ń sọ story ara yín pé we are a coup planner. Ìyà jẹ wá ní Nigeria, but you cannot gang together and make Nigeria great. We ask for separation. Nobody want to láti lè sọ pé okay, let's go for separation. Àwọn wọ̀nyí ni mo ti sọ fún yín several times. The first person, Baba Kúkúrú Sàmbé Èṣùláolú Ọ̀ṣínbàjò. Ó ní is a coup planner. Mo sọ fún èèyàn kan lòun ò mọ Ọ̀ṣínbàjò rí. Ìgbà wo ni Ọ̀ṣínbàjò kà lọ wá from nowhere. Mo ní oh my God. You are just a baby in this kí ni wọ́n pè wọ́n àwọn politician. Mo ní you are just a baby. For years. Gbogbo tactics. Sherry, let me give you the first tactics. Tó lò lẹ́nu ọjọ́ mẹ́ta. You think is an enemy to Tinubu abi? You think Ọ̀ṣínbàjò is ọ̀tá Ọ̀ṣínbàjò, let me tell you, Ọ̀ṣínbàjò torí Ọ̀ṣínbàjò ó ní ó jẹ́ kí Tinubu kó fi Emefiele sílẹ̀. Ọ̀ṣínbàjò ní ó jẹ́ kó fi Emefiele sílẹ̀. Quote me with that. Ọ̀ṣínbàjò ní ó jẹ́ kó fi sílẹ̀. Because ó mọ gbogbo secret. Ṣé ẹ rí bàbá tẹ́ ẹ wò tó kúrú yẹn? Lecturer ẹ̀ orí ẹ̀ gbogbo orí ẹ̀ èṣù ló wà ń bẹ̀. It's not God. And you see him preaching in the redeemed, preaching in the altar, shouting hallelujah. It's a man devil. Èṣù. I see Èṣù. And we are worshiping a evil. And you are now saying you are worshiping a man of God. Which man of God is that? Which type of man of God is that? The people that are planning to kill people. Lẹ́ni nísìnyí tí Ramani lẹ́ pé káàkiri kó pààyàn. Àwọn apààyàn gangan sọ́n pa wọn. Hallelujah. Àwọn apààyàn gangan sọ́n pa wọn. They are alive. Ẹ wo bọ́n ṣe lọ lé Sunday tán lọ pààyàn. Ṣé o rò kó ṣẹ̀yìn ẹ̀ ni? The first people bọ́n ṣe gágbẹ̀ gbọ́ máa gbọ́. Ní ọ̀fífẹ́ àná. Kí lórúkọ bàbá ẹ̀? Kí lórúkọ tán pé? Síjú Adé. Ní gbogbo ilẹ̀ Yorùbá lákòókò náà, ẹ mú iye owó tán gbà. Ẹ gbọ́ General Abiodun sọ. Ó ní ọjọ́ tí wọ́n pa Abíọ́lá. Ní ọjọ́ yẹn, ó ní owó kan jáde ní CBN. Ṣé o rí president tó investigate ẹ̀ rí ni? And wọ́n dẹ̀ mọ̀ pé bí wọ́n bá fa Emefiele mọ ó mọ owó tó jáde ní CBN nígbà náà. Má ṣàṣìṣe program yìí. A wolf, mami ni a wolf in the sheep cloth. Ẹranko ìkoríko. Ajẹgunjẹran. Ẹ wá máa rí wọn. They will now wear suits, preaching the word of God, killing people. Àwọn èèyàn suffering. You look at him now quiet. Láti ìgbà tó ti kúrò mẹ́. Ó ti jẹ owó pa. Ó rò pé ṣeré. Tó ń fẹsẹ̀ rìn kiri nígbà náà. Owó market kìíní kan. 5,000. Omoye tó kó jẹ. Wọ́n fẹ́ fún òdì ẹ̀ngbà ìwé adákẹ́. Bàbá tó gbọ́n bí nǹkan mi. Jẹ́ kí n sọ fún ẹ. He came out. He's the first person that came out. He told Buhari nígbà yẹn pé I want to become a president of Nigeria. Gbogbo ìyẹn bẹ̀rẹ̀ sí bu ọ̀dàlẹ̀ ni ọ̀ṣẹ̀ kìíní kan ní kì í ṣe ọ̀dàlẹ̀. Ó lo tactics kí àwọn míì kan bá lè ṣe kíni o kan má bá rí post yẹn gbà. Are you with me now? Kí ohun àti tí ó ti plan ẹ má worry o. Èmi ni máa jáde. Màá sọ pé mo fẹ́ ṣe president. Ẹ mọ̀ pé post tèmi yẹn ó máa ń le. Tàùsà kan máa lọ jáde láàrin yẹn. He attacking that place. Kò surrender. Títí di the last day kò surrender. He didn't open the post. Ó betray wọn. Ó rò pé ohun tí Buhari tí kò fi fún ní ààyè
tẹ́ bínú tọmọ Yorùbá pé kò fún láyè ó mọ̀ pé ó betray di òun ní ayé Babangida. ṣé o rò pé ó gọ̀ ni? ṣé o rò pé Fúlàní gọ̀ ni? ṣùgbọ́n wọ́n lò ó tí wọn ò bá lò ó sí àárín yẹn, bí wọn ò bá lo Ọ̀ṣínbàjò sáàárín yẹn nígbà yẹn, tí wọn bá lò sáàárín yẹn, Tinubu cannot win the election. He didn't have the tactics to win. Òótọ́ lẹ́ ń gbọ́ lẹ́nu mi lẹ́nìí. He didn't have tactics to win. But people believe that olówó ẹ̀ kò lóhun kankan. Owó tó nìyẹn ó máa jobless lójú ẹ̀. Because he cannot do anything without Ọ̀ṣínbàjò. Quote me. Because two of them learned from Awolowo. Ó dẹ̀ mọ̀ pé 24/7 ilé Awolowo ló wà. Even the same chamber with Awolowo. Ṣùgbọ́n mami dadi, ibo ni mò ń lọ gangan? Ibo ni mò ń lọ gangan lẹ́nìí? Àwọn nǹkan tó ń ṣe wá nílẹ̀ Yorùbá. Ẹ wo bí a ṣe ń suffer. Ẹ wo bá a ṣe ń jìyà. A woman senator, all women in Nigeria. We are not listening to that now. Ẹ dìbò fún ọmọbìnrin yẹn from Beya Akwa Ibom or something like that. Láti lè repost kó dẹ̀ rí àyè tí ẹ jókòó sí gbọ́ mi dáadáa. Wọ́n dẹ̀ ń torment ẹ̀. Ṣé àwọn tán rẹ́ẹ̀pù nínú ilé nìkan lẹ́rò pé wọ́n ń torment àwọn obìnrin? Oh, this woman make her mind. Kò fẹ́ tọwọ́ bẹ̀ṣẹ̀. Ẹ wá ń tírẹ́tì obìnrin yẹn. Gbogbo blogger orí yẹn gbé. Àwọn press orí yẹn wà kán fà lé wọn lọ́hùn. Ṣùgbọ́n lẹ́ni kí ló mú wọn kán máa ń pa àwọn obìnrin? Tán sọ obìnrin di súyà. Ní Nàìjíríà tá a wà yìí, obìnrin ni wọ́n pa jù. I'm always said it. Obìnrin ló dáná o. Tẹ̀rẹ́ ni tó gún ọṣẹ mẹ́wàá, obìnrin náà máa fi gún. Tẹ̀rẹ́ wọn tó wà ní post senate, obìnrin náà máa pa jẹ. Kí ni problem yìí? What is your problem? What is your problem? What is your problem? Please, I'm asking. Ọbásanjọ́ ṣe. Everybody said that. Torí Ọbásanjọ́ wà lẹ́wọ̀n ni. Ṣòro pọ̀ ń gọ̀ ni. Nígbà tó ń wéṣẹ̀ Abíọ́lá. Wọ́n mọ̀ pé ó lè wá sí violence. But lẹ́ni ẹ̀ ń rí Ọbásanjọ́ àti Tinubu bí ọ̀tá ara wọn. Ibi tá a gọ̀ sí nìyẹn. Enough is enough. Ẹ lè máa pa wá. Let's start from all those kings. A sọ fún gómìnà Ọ̀ṣun state recently kó má fi fake ọwá jẹ ní ọwá ní ìyẹn ní Ọ̀ṣun state. Mo sọ nígbà yẹn, mo ní in tó máa ṣẹlẹ̀ ń bẹ̀ ní ìlú yẹn ní Ọ̀ṣun state generally, mo ní ó máa kọjá òye yín. Ẹ wo bọ́n ṣe ń para wọn sí. Ẹ wo bí wọ́n ti ń para wọn nísìn. Ẹ tí ì rí kankan o. The fight is still coming. Wọ́n máa gbé orí ọba dání báyìí. Ẹ lọ gbọ́, ẹ lọ kọ́lẹ̀. Wọ́n máa gé orí ọba báyìí, wọ́n máa gbé dání lọ́ṣun. Ẹni wò líbi ọdún ọmọ fún mi ló sọ bẹ́ẹ̀. Ntọ́lọ́run sọ ni mò ń sọ fún yín. Ṣé bẹ́ẹ̀ lẹ́ẹ̀ni gbọ́ ni? Àwọn ènìyàn ẹranko lẹ fi ń ṣe olórí. Irú Ọ̀ṣínbàjò. Ó pèrè ẹ̀ pastor. We Christians, we are just fighting the Muslim against them. Mo máa ń like kankan nínú wọn. Surely when they are getting old, when you see some Muslim getting old, wọ́n ti mọ̀ pé àṣìṣe wọn tán ṣe nígbà when they are young, they will call the person or the family. Wọ́n máa sọ síta. Even Hausa generally, tó bá ti rí pé wọ́n ti súnmọ́ grave after 30-something years. When Babangida keeps silent, he now coming out and asking for forgiveness. Ẹ jẹ́ kí Tinubu náà bọ́ síta kó wá sọ forgiveness fọ́mọ Nàìjíríà. Òun náà máa sọ pé òun máa sọ nígbà tó ń bá kúrò lórí oyè. Ẹni kó Ọbásanjọ́ náà wá sọ tiẹ̀. Even the pastor Ọ̀ṣínbàjò, a man of God. Ẹ máa ní ẹ ṣe jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ní kọ̀kọ̀. Bíbélì dẹ̀ sọ pé ẹni bá fi idà pa ènìyàn, a ó pa á nípa idà. Àbí?
ṣe pápá tẹ́ bá ti rí nínú ìdí pápá ó dẹ̀ bọ́ sórí pípù tó dẹ̀ ń wàásù apààyàn kó gbé tí Ọ̀ṣínbàjò bọ́ síta kó wá arrest mi màá dẹ̀ bèrè lọ́wọ́ ẹ̀ are you not the coup planner ṣé gbogbo kúùpù tẹ pílánì ṣé wọn ò tẹ̀jẹ̀ yẹn lẹ̀ ó yẹ ká ti hàn gí ẹ̀ by dead kò is coup planner èmi ò dẹ̀ bá ẹ lórúkọ jẹ́ ní tó pera ẹni mò ń pè when I'm saying a coup planner are you a military man that you are assisting them to planning that means you are the one that will be confused the innocent person why you can't ask him ṣèbó wá sọ nígbà kan nínú mo ní I have that program I will go and watch I go and look it tí n bá rí títí Wednesday I will come and play it for you ó ṣe seminar kan fún àwọn ọmọ redeem many seminar tó ti fi bá wọn sọ̀rọ̀ don't confuse our youth who is that it's confusing youth but ọ̀rọ̀ inú ẹ̀ ó ju ti ó lé lérinwó ṣé àwọn àgbàlagbà tá a fẹ́ kí step tẹ̀lé lẹ́yìn lélẹ́yìn irú àwọn ẹ̀dà wo là ń tẹ̀lé ní Nàìjíríà ẹ jẹ́ àbẹ̀rẹ̀ lọ́wọ́ wa ok ẹ jẹ́ kí wàá gbé question yìí kalẹ̀ báyìí ta ló yẹ ká dá lẹ́jọ́ nínú Babangida Ọbásanjọ́ Tinubu Ọ̀ṣínbàjò àti Buhari àwọn wo ló yẹ ká dá lẹ́jọ́ nínú àwọn tí mo pè wọ̀nyí àti Síjú Adé ẹ ká gbọ́ pé Síjú Adé ti lọ Babangida wà láyé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí nígbà tí that man fly out please wọ́n tó ń wò mí bàbá tó sọ síta ń gbà yẹn ṣe Bísí Àkàndé ni ta ló sọ síta ní sẹ́yìn ọjọ́ yẹn ṣé kìí ṣe Bísí Àkàndé ni tó ní ikú tó pa àbí kí lórúkọ bàbá yẹn tó ní ikú tó pa Bọ́lá Ìgè ó ní ikú tó pa Bọ́lá Ìgè ó ní kò ṣẹ̀yìn former governor Ọ̀yọ́ state tó ti di ọba lẹ́ni ẹ̀ ń fọ àwọn olórí burúkú èèyàn jọba àwọn apààyàn bíi tiyín ẹ̀ ń fi wọ́n sórí oyè àwọn ẹni ègbé nígbà tẹ́ bá ń fi wọ́n sórí oyè àwọn tí ẹ̀jẹ̀ ti wà lọ́wọ́ wọn you are putting them in throne nígbà tó jẹ́ pé ẹ̀yin gan tẹ́ wà lórí throne tẹ́ wà lórí high class ẹ̀dá ń pera yín ní government ẹ̀yin gan ẹ̀jẹ̀ ń bẹ lọ́wọ́ yín Yorùbá sùn má jẹ́ ń parọ́ fún ẹ ipò tó fẹ́ ràn ọmọ rẹ lọ yẹn ó fẹ́ lọ sọ ọmọ rẹ dàpọ̀ àníyàn ni because ìkànnì ọ̀rọ̀ ẹ̀ keep it ó máa ṣe tán ṣe bẹ́ẹ̀ àmọ́ iye ìgbà wo ni mo ti sọ fún ẹ pé wíwálé tí wọ́n wálé Sunday ọmọ Adéyẹmọ láti wá wo ilé ẹ̀ kò sẹ́ni tán lè gbé àkáǹtì ẹ̀yin pásítọ̀ tẹ́ ń sọ̀rọ̀ dáadáa go and stop it èmi ò mọ ibi tọ́lọ́run ti ń bá yín sọ gbogbo jákujàku àwọn èèyàn kan á máa gbé káàkiri ẹ̀ ń dá ọmọ Adéyẹmọ lẹ́kùn jẹ́ kán ibi tí o ti ń jẹun let people stop it in a day gbogbo bára ṣe máa tẹ́ ẹ sí gbọ́ mi kán lé ẹ kú olé ẹ kó mọ́ lè dé lé ẹ lọ́sẹ̀ kan ìwọ ló mọ ibi tálẹ̀ máa kù sí náà you even ask nígbà yẹn o mọ bí Sunday Adéyẹmọ tó ti gbé ayé tó o bá tọ́ ọ láwò wàá mọ̀ pé kò dáa kéèyàn wà nínú ahoro General Abiodun tó sọ pé òótọ́ ni Sunday Igboho sọ ó ní ṣùgbọ́n ọ̀rọ̀ tó ń sọ jù kó sọ̀rọ̀ jù ẹ̀sà kó sọ̀rọ̀ jù torí pé ìwọ jẹ́ sójà òkè sọ̀rọ̀ apànìyàn niwọ́ General Abiodun apànìyàn niwọ́ torí nígbà tán gbé yẹ sínú àpò inú kátàn kínní tán ní kó lọ pa Abraham Adesanya ọmọ Yorùbá bíi tiẹ̀ tí ì ṣe Haúsá tí ì ṣe Fúlàní ọmọ iná id welcome sir ọmọ iná òun ni wọ́n máa ń rán síná ìwà ibi ẹni mélòó ló fẹ́ kù Yorùbá torí nǹkan tí a yẹ abájọ tọ́lọ́run fi sọ wípé má ṣe fi ènìyàn ẹlẹ́ran ṣe gbẹ́kẹ̀lé ẹ ẹ̀rù Ọlọ́run ti wá ń bà mí mo rò títí níbi tí mo sùn sí níjẹta mo ní ṣé mi ò ní padà sídìí òrìṣà wa báyìí bó o ṣe mùsùlùmí àwọn èèyàn á máa gé alápàtà ènìyàn bó o ṣe pásítọ̀ àwọn èèyàn á máa di kúùpù gbogbo oríṣiríṣi nínú ṣọ́ọ̀ṣì wàá ṣe wọ́n lóore àwọn náà máa ta ẹ́ lọ́fà bó sọ̀rọ̀ ọ̀rọ̀ Nàìjíríà pé ẹ yí padà kí ni a fi dá èmi ìwé mímọ́ sílẹ̀ Jésù sọ pé ẹ yí padà ẹ ronúpìwàdà ìjọba Ọlọ́run kù sí dẹ̀dẹ̀ olóníkà ló máa wàásù but torí pé kókè mi balẹ̀ kún kán lè ràn mí lọ́wọ́ you know me say everybody should shut up they saying anything
dídákẹ́ tá a dákẹ́ onítara wa bá wa dákẹ́. Maradona àbó ti gbàgbé mo kọrin bàbá ń yídá fún ẹ gbà yẹn mo ní Maradona ẹ lọ wo àwọn pass ọ̀rọ̀ tí mo ti sọ sẹ́yìn mo sọ pé mo wá ṣe flashback fún ẹni nígbà tí mo sọ ń gbà yẹn pé wọn ò déédéé pa Bíọ́lá pé kò ṣẹ̀yìn Tinubu ṣé mo parọ́ ẹ mo yẹ bẹ́ẹ̀ ṣe rán DSS sí mi wọ́n nà mí ojú white ó jẹ́ kí ni ó padà di red. Sorry. Ẹ má bínú. Mo gbà kọ̀ọ̀kan ni, ẹ má bínú. The customer you're calling is busy. When the journey gets tiring, all we do is something to push our limits. Push your limits. Hallelujah. That is gbogbo nǹkan wọ̀nyí òun ní tẹ́ rò pé bóyá kò ní ṣeé ṣe. Ṣùgbọ́n Ọlọ́run ló ní ipá àti agbára lọ́wọ́. Ọlọ́run ló ní gbogbo nǹkan nínú ọlá rẹ̀. Ó mú gbogbo ènìyàn nínú pé ká máa sin òun. Tó bá jẹ́ pé bá ṣe ń sin Ọlọ́run tó bá ṣe mọ Ọlọ́run ní Nàìjíríà àwọn ìwà ibi kan ò sí lọ́wọ́ wa. Orílẹ̀-èdè yá dáa ju gbogbo àwọn orílẹ̀-èdè àgbáyé lọ. Á dáa ju gbogbo orílẹ̀-èdè àgbáyé lọ ṣùgbọ́n torí pé a ò sí Ọlọ́run nínú ẹwà mímọ́ rẹ̀ a ò bẹ̀rù Ọlọ́run olófà. A dẹ̀ sọ pé ìbẹ̀rù Ọlọ́run òun ní ìpìlẹ̀ṣẹ̀ ọgbọ́n. Mo sọ fún àwọn èèyàn láàárọ̀ yìí mo ní òdodo tá à ń ṣe kí là ń pè lódodo gan. Righteousness yẹn kí là ń pè é. Kò sí orílẹ̀-èdè kò sí ẹ̀dá tó bá ní ìbẹ̀rù tí ẹ̀dá bá ti ní ìbẹ̀rù tẹ́ẹ̀dá bá ti ní ìbẹ̀rù kò sí nǹkan kan tí ò ní fi borí. Ó yẹ ká bẹ̀rù Ọlọ́run ará mi, ó yẹ ká bẹ̀rù Ọlọ́run, ó yẹ ká bẹ̀rù Ọlọ́run, ó yẹ ká bẹ̀rù Ọlọ́run. Lóòótọ́ kò sẹ́ni tó dé ọ̀run tó wá sáyé tó sọ pé òun kú òun ti lọ bọ́ lọ́run, ṣùgbọ́n wọ́n ní tá a bá rí ara wa ó yẹ ká lè bẹ̀rù pé a máa kú lọ́jọ́ kan. Ẹ jẹ́ á ronú pìwàdà lórílẹ̀‐èdè. Èyí tẹ́ ẹ̀ ń bú Sunday ọmọ Adéyẹmọ I'm coming tomorrow mo ní àwọn evidence mẹ́rin kan. I just use this one to start this night pé ta ló yẹ ká dá lẹ́bi nínú àwọn tí mo kọ yẹn, ṣùgbọ́n mi ì fẹ́ jẹ́ kí program yóò ju 40 minutes lọ, ṣùgbọ́n lọ́la mo máa wà lórí òkè ju yíyẹ́ mi. Ẹ má gbàgbé èèyàn ọmọ Ọlọ́run ó ṣeé ṣe ká padà wá fún àdúrà ìparí oṣù yìí lálẹ́ yìí. Ọlọ́run yóò darapọ̀ mọ́ gbogbo wa. God bless you. Orúkọ mi ò yí padà, wòlíì ọmọ ọba Abíọ́dún ni mo jẹ́. Bye for now. Ìwọ ìyẹn olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà níbikíbi tí n ti ń wò mí ọ̀rọ̀ ọ̀hún mọ̀mọ́ ju bí yéé lọ. Níta tún yí ká tó mú wá sí etí gbọ̀nyìn rẹ̀ ni bọ́rọ̀ ń bá tó ṣe ń lọ àtúnjẹ kí n àgbọ́ ìwọ kí n share fọ́nrán kí n like rẹ̀ fún gbogbo fáǹfààní gbogbo ẹ̀yin tètè subscribe sórí ètò ó ní kíní kan bí aago bẹ́ẹ̀ tán ẹlẹ́yìnbó pè ní notification bell ìmọ̀wọ́ tẹ aago òun kí wọ́n notification bell yín sílẹ̀ òun náà tá ń lo bólóòrèkóòrè tàbá tó ti mú fọ́nrán wá fún yín olólùfẹ́ rẹ̀ níbi gbogbo tí n ti ń wò wá kí n like rẹ̀ ń share rẹ̀ káàkiri gbogbo àgbáyé kọ́kan gbogbo ọmọ Nàìjíríà tán ti láǹfààní lórí fọ́nrán àmọ́ mo wá sórí ètò ìwọ bọ́rọ̀ ṣe lọ nìyẹn o lórí rògbòdìyàn lọ lọ́sùn àtúnjẹ́ kí a gbọ́ lórí ọ̀rọ̀ PDP lórí ọ̀rọ̀ Oyètọ́lá àti GOV.ADEMOLA Adeleke tẹ́ bá tó ṣe lọ àtúnjẹ́ kí a gbọ́ ire o fún yín olólùfẹ́ rẹ̀.